Mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú yàrá Golden Room YouTube channel wípé ẹ kú àkókò yìí. A sì gbà bí a kí gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí channel wa, tẹ́ sì share, tẹ́ sì like ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń dán wa máa jẹ́ fún yín, a máa jẹ́ bí iná máa làbí òrùn fún yín o. Torí bí iná bá ṣe iṣu, á di jíjẹ, bó òrùn bá sì sun iṣu, á di ohun àjùmọ́lẹ̀ ni. Dábàá àní sògùn tá a máa jùnú o. Ẹni ògùn tó wúlò la máa ń jùnú. Tó ń gbà tó ṣe ké, ó ṣọṣẹ tó kún ké, tó wẹ́wẹ́wẹ́ títí irun funfun wá sórí tó rí kankan. Pásá jùnú. Ọlọ́run bá wà pẹ̀lú wa. So iṣẹ́ yìí mo fẹ́ kí gbogbo ilé lọ ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni efirin rèé, eléyìí ṣe efirin oṣó, efirin ńlá lélẹ́yìí. Ẹ bá mi lọ wá efirin yìí. Ṣùgbọ́n kẹ́ tó wá, tẹ́ bá jí láàárọ̀, iṣẹ́ là ń pè ní Asina tipátipá ni. Bẹ́ẹ̀ ni tọ́nà bá dí mọ́ ẹ tó pé ọ̀nà àti jẹ àti mu ó di wàhálà. Gbogbo ẹ̀ wá dá gó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 . Kàbí a lọ sí ṣọ́ọ̀bù, a jókòó títí tí ẹ̀yìn aró kò ní rí kankan, kò ní rí ṣiṣẹ́ kí wípé kí ló ń ta kí ló ń rà. Ọwọ́ kan ló wà lára ẹni ẹ̀. So Asina tipátipá lélẹ́yìí. Báwo la ṣe ṣe? Ẹ bá mi lọ wo. Tẹ́ bá ti sùn, ẹ mú tọ́pù kékeré lágbóṣù wọ́tà kékeré kan dání fi sùn. Ẹ gbé sí apá kan. Tẹ́ bá ti sùn gbàrà báyìí. Tẹ́ bá ti jí, ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ni sọ̀rọ̀. Ìtọ̀ tá bá fẹ́ tọ̀ báyìí, inú kí ẹni kẹ́ tọ̀ ọ́ sí. Ẹ ti tọ̀. Ẹ bá mi lọ já ewé efirin yìí kó pọ̀ níwọ̀nba. Ẹ tún bá mi já ewé ewúro òòjọ́ tó pọ̀ níwọ̀nba lógun bá tán. Ẹ bá mi gún àwọn ewé méjèèjì yìí, ẹ gún pọ̀ kó kúnná dáadáa nínú odó. Ẹ bá mi kó ọṣẹ gánà, ọṣẹ yìí ṣe ọṣẹ dúdú o, ọṣẹ gánà ẹ bá mi kó sí. Ẹ wá gún mọ́. Ẹ wá fi ìtọ̀ yìí, ẹ fi pò. Ẹ ti fi ìtọ̀ pò, ẹ kó sínú ike. Tẹ́ bá jí láàárọ̀ kùtùkùtù, ẹ bu ọṣẹ sínú kankan yìí. Tẹ́ bá ti wọ balùwẹ̀ báyìí, ẹ ṣe hà sílẹ̀ mẹ́ta. Ẹ máa wí pé òòjọ́ báyìí ni efirin rùn. Bẹ́ẹ̀ sì ni òòjọ́ báyìí ni ewé ewúro ń korò. Tó bá jẹ́ bẹ́ẹ̀, owó òòjọ́ kó wá mi wá lénìí ní wàràwàrà. Torí pé tipátipá báyìí ni ìtọ́ fi ń jáde o. Ti ọ̀nà kó ṣí fún mi ní tipátipá ní tìkùkù kí n rówó náà kí n rówó káṣírí mi bò. Wàláì tẹ́lẹ̀ rọ́bì kábà kò sọ́jọ́ tẹ́ wẹ ọ̀sẹ̀ yẹn tẹ́ ní gbowó. Bẹ́ẹ̀ ni tẹ́ bá wẹ̀ ọjọ́ tó bá wẹ̀ ọkùnrin máa tó bá lè kàn lára báyìí tó wọ ṣọ́ọ̀bù kábí ò lọ bí kankan báyìí wàá mówó dé. Ẹ lọ dùn wò kí wá fúnlé lábọ̀ lórí ẹ̀. Fún ẹ̀yin tẹ́ ń pè mí, ẹ̀yin tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí ẹ̀yin tí ẹ fẹ́ bẹ̀ wá níṣẹ́. WhatsApp ẹni tó bá pè mí mi ò ní gba kọ́lẹ̀ o. Ẹ má pè mí o. Ẹnikẹ́ni tó bá pè mí on call mi ní gba kọ́lẹ̀. Ẹ WhatsApp mi torí mi ń ráyè. Tọ́ ẹ pè mí sórí 07064294474. Sórí nọ́mbà tẹ́ ẹ pè bá nìyẹn. Lórí nọ́mbà tí ẹ WhatsApp wá sí tẹ́ ẹ béèrè tàbí tẹ́ bá tún ní ọ̀rọ̀ mi tẹ́ bá fẹ́ sọ òun nù. Prophet àpáta àgbàníkun náà ni. A jẹ́ bí iná fún yàrá bí òrùn. Ẹ ṣeun.